Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe eré ṣe dáadáa ni mo bá yín. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ ẹ fún mi ní stars o, tí n bá ti ń ṣe show ẹ máa fún mi ní stars. Kẹ́mi Òjò Bárọ̀, Dáre, Láfúnkì àti gbogbo àwọn tókù Dọ́àtì, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí mi bá lè dárúkọ yín ẹ má bínú. Níní ọlá gbogbo yín ẹ fún mi ní stars o. Àwọn Facebook náà ní wọ́n fún mi ní wọ́n nítorí content mi pé àwọn ò fún mi ní monetization. Gbà tó dẹ̀ tún dàárọ̀ yìí àwọn náà tún ní kí n lọ apply pé kinní kan, so ẹ fún mi ní stars, ẹ máa fún mi ní stars. Wọ́n kàn sì fún mi ní àwọn tools kan, wọn ti release gbogbo ẹ̀ tán. Ẹ rí pé mi ò kí ń push nǹkan. Àìmọye àwọn màmá mi gan lórí social media tán máa ní page ẹ kinní kan, ẹlòmíì ti try, èmi òun mo máa ń believe pé omi tí máa mu kò ní kọjá mi. Ó tún ti dé nìyẹn, ẹ fún mi ní stars o. Tán bá ti tẹ́ bá ti rí stars tá bá ti ń ṣe show, gbogbo ẹ̀yin tí mo dárúkọ àtẹ̀yin tí mi ò dárúkọ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT tẹ́ bá ti rí show mi ẹ fún mi ní stars o. Ìyẹn gbọ́ títà òjòkó. N tí mo fẹ́ sọ láàárọ̀ yìí, ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ ń jìyà nílé ọkọ, ìtọ́kọ náà, èyí tí inú ẹ̀ ò dùn, èyí tí má sọ nǹkan kan fún yín lénìí wípé kò ń ṣe ọkùnrin ló ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ yín. Ojú kòkòrò àti àìníṣẹ́ òun ló fìyà jẹ yín. In tí ẹ̀ ń wá tó yẹ kẹ́ máa wá lára ọkùnrin ẹ ò wá, ọ̀pọ̀lọpọ̀ yín ò wá mọ́, nǹkan míì lẹ̀ ń wá. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbẹ̀ẹ́, kí wúrà tó di wúrà ó la inú iná kọjá. Ẹ fẹ́ bá ọkùnrin jìyà. Àwọn tó dẹ̀ ní owó lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń ní manners, ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wà arrogant, ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń nífẹ̀ẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń dájú. Ọkùnrin tí ó máa ń sábà fún obìnrin nífẹ̀ẹ́ wọn ò kí ń sábà ní púpọ̀ lọ́wọ́. Wọ́n dẹ̀ máa ń torí tó o bá lówó lọ́wọ́ tó níṣẹ́ tó pọ̀ tó ṣe pé kinní eré tó máa sá ibi tóbìnrin máa wà lọ́pọlọ ẹ̀ gan, bóyá tó bá dá ọpọlọ ẹ̀ sọ́nà 10 bóyá ibi àfẹ́ lobìnrin máa wà lọ́pọlọ ẹ̀, eré tó máa sá ni wípé kó má ṣubú. Ṣùgbọ́n nígbà míì tí ẹ bá fẹ́ ẹni tó tẹjọ bẹ̀rẹ̀, mi ní pé kó jẹ́ ẹni tí ò lè rí jájẹ, mi ní kó jẹ́ ẹni tí ò lè ní nǹkan, ẹni tí ò ní nǹkan kan láyé. Ọ̀pọ̀lọpọ̀ ò lè bẹ̀rẹ̀ bí èmi yìí ṣe bẹ̀rẹ̀. I am telling ọ̀pọ̀lọpọ̀ obìnrin lénìí wọn ò lè bẹ̀rẹ̀ bí èmi ṣe bẹ̀rẹ̀. But n tèmi fi sọ́kàn nígbà tí mo máa bẹ̀rẹ̀ ni wípé n tó yẹ kẹ́yìn obìnrin fi sọ́kàn, tèmi fi sọ́kàn nígbà tèmi máa bẹ̀rẹ̀ tí máa lọ sínú ìgbéyàwó ni wípé láti kò tí ń tẹ̀ tó lọ sínú ìgbéyàwó ni. N tí èmi fi sọ́kàn nínú ayé mi ni wípé ó ní àdúrà kan tó máa ń gbà ní church, wọ́n á ní ká di òkú sí ẹ̀ṣẹ̀, ká di alààyè sí òdodo. N tí èmi fi sọ́kàn nígbà tèmi ń lọ sílé ọkọ ni wípé àbí náà ti ìgbà tí mo ń lọ sílé ọkọ láti ilẹ̀ mi ni wípé poverty, mo rí poverty bí ìwọ, ẹ mọ̀ nǹkan tó ń pè ní ìwọ, mo rí poverty bí poison. Gbogbo àwọn tó mọ̀ mí gbogbo ẹni ni mo sọ, mo always ni mo jẹ́ mo wà hard working gan. Torí pé ẹ̀rù ìṣẹ́ bà mí, ẹ̀rù òṣì bà mí. Mi ò fẹ́ tọrọ jẹ, mi ò fẹ́ káwọn ọmọ mi jìyà. Bí mo ṣe wà ọkùnrin fún mi, ọkùnrin ò fún mi, èmi ò ń wá owó lára ọkùnrin, ìfẹ́ lèmi máa ń wá. Ṣorí tí o bá jẹ́ obìnrin tó sábà máa wá ìfẹ́ tí kò ṣe owó, tó dẹ̀ wá rí wípé wàá tẹpá mọ́ṣẹ́ ẹ̀, o ò ní máa fi gbogbo nǹkan wé pé dìgbà tọkùnrin bá ṣe fún ẹ. Ìwọ gan wàá lè bí chest ẹ pé tọkùnrin bá fi ogún lẹ̀ mo máa lè fi 30 lẹ̀. Bẹ́ẹ̀ tó bá ti ń wá ẹni tó lówó tó lè look after me, ẹni tó lówó tó lè look after my children, èmi gan fẹ́ look after ọkùnrin. Kò ṣe kó bí mo fẹ́ fowó mi bọ ọkùnrin, èmi gan fẹ́ look after ọkùnrin. Àwọn tó mọ̀ mí bí mo tó bá mọ̀ mí dáadáa, tó bá comment kó sọ bóyá mo parọ́ àbí mi ò parọ́, èmi gan fẹ́ look after ọkùnrin. So ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín obìnrin, nǹkan tó ń fìyà jẹ yín òun ni ojú kòkòrò àti wípé ẹ ń jẹ́ kí àtẹ́lẹwọ́ yín kó tàn yín jẹ. Ẹ di òkú sí ìṣẹ́, ẹ di òkú sí ọ̀lẹ, ẹ di alààyè sí rírí jẹ, ẹ di alààyè sí àti lọ́rọ̀. Tẹ́ bá di ní lọ́kàn yín pé ṣé ẹ fẹ́ jìyà,
tẹ́ bá ti lè lọ́kọ̀ ara yín pé ẹ ò fẹ́ jìṣẹ́ ìwọ̀nba lẹ máa rò bóyá torí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń rò pé ẹ máa tara ọkùnrin dìde ẹ máa tara ọkùnrin dìde lẹ ṣe máa ń wó lówó ẹ ń wẹ́n tó máa tọ́jú yín torí ọ̀rọ̀ yẹn kọ́mọ̀ lẹ́nu obìnrin ẹni tó máa tọ́jú mi ni mò ń wá o ẹni tó máa tọ́jú mi ni mò ń wá o ìwọ náà ò ṣe gbìyànjú pé ìwọ náà kò lè tọ́jú ara ẹ kó tiẹ̀ tọ́jú ọkùnrin mi ní kó fọ́kùnrin lówó oúnjẹ o mi ní kó fọ́kùnrin ní pé kó máa bọ́ ọkùnrin o mò ń bọ̀. mi ní kó máa bọ́ ọkùnrin o ọ̀pọ̀lọpọ̀ yín sì máa wò pé kí ni TNT ń sọ yìí ọkùnrin tí ọmọ bá jíjẹ tó máa lówó tọ́ tí ò ní tó bá fúnra rẹ̀ dúró bọ́kùnrin bá dúró fúnra rẹ̀ gan ọkùnrin lówó gba ẹ̀dànù kí ló kàn ẹ́ tó bá ọkùnrin bẹ̀rẹ̀ tó wá gbẹ ẹ̀dànù kí ló kàn nígbà tí ẹ pé ìwọ gan òkèrè ìwọ gan lè dátọ́ ọmọ ẹ ìwọ gan èmi bí mo ṣe wà yìí kò ṣe pọ̀ ọ̀rọ̀ ẹnu wàláì kò sọ́kùnrin tó lè fi mí ṣakọ gbogbo ẹnu ni mo fi sọ torí pé ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí lọ́rọ̀ mi ò dúró ojoojúmọ́ lọpọlọ mi ń ṣiṣẹ́ ojoojúmọ́ ni mi ò fẹ́ kí wọ́n rí àwọn ọmọ mi níta kí wọ́n fi ọwọ́ lù wọ́n lórí mi ìfẹ́ kèmi náà kọ́rẹ́ mi náà níta kọ́ máa wò pé báwo ló ṣe jẹ́ ojoojúmọ́ ọpọlọ mi ò dúró ọpọlọ mi ń ṣiṣẹ́ 24/7 ni mo dẹ̀ ń wúra mi bẹ́ni wípé èmi nìkan ni tí n bá kú lẹ́yìn èmi ni ọwọ́ mi táyé mi bá bàjẹ́ ọwọ́ mi ló wà táyé mi bá da ọwọ́ mi ló wà you understand kò dẹ̀ mí wò pé bóyá mi ò ronú ọkọ but mi ò rò pé kọkùnrin kan wá ṣe fún mi kò ń ṣe wípé bóyá bẹ́ẹ̀ náà ò ní jìyà àbí tọkùnrin bá burú náà ò ní pàpà jìyà o ṣùgbọ́n tó bá wà determine tó mọ ibi tó ń lọ ìwọ̀nba ni ìyà yẹn á jẹ́ bọ̀ kò ní jẹ́ púpọ̀ lára àwọn ìyà tó máa jẹ́ tó bá lọ fọkùnrin tó nílara tó jẹ́ pọkùnrin tó wà aggressive ìyà yẹn á jẹ́ lóòótọ́ ṣùgbọ́n ìyà yẹn máa jẹ́ for some time ni because òun ṣiṣẹ́ lọ ò dúró nígbà tó náà bá máa yọ ẹ́ kúrò lọ́wọ́ ọkùnrin yẹn báyìí jìgá ni ẹ̀ẹ́dẹ̀ níjà ṣùgbọ́n nǹkan tó ń fà á tó sábà ń fìyà jẹ ẹ̀yin obìnrin òun ni wípé n tó yẹ kẹ́ ẹ máa wá ẹ ò wá ọ̀pọ̀lọpọ̀ yín ń wá olówó àwọn ọ̀pọ̀lọpọ̀ olówó yìí wọ́n nífẹ̀ẹ́ torí pé olówó tó ti gòkè kò fẹ́ wálẹ̀ ìwọ̀nba ní time tó máa fún ẹ ìwọ̀nba ní ìfẹ́ tó máa fún ẹ ó máa nífẹ̀ẹ́ àti má wá sílẹ̀ ju ìfẹ́ tó máa ní sí ẹ lọ bọ́ ẹni tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ wá tiẹ̀ lè lẹ́nu ọ̀rọ̀ tó bá dẹ̀ wá dà ẹ́ mi ò rí ẹni tí I am telling you mi ò rí ẹni tí ọkùnrin tí obìnrin bá jìyà rí tẹ́jọ bẹ̀rẹ̀ tó dẹ̀ dà ẹ́ àbí tó maltreat ẹ tí Ọlọ́run ń gbé obìnrin yẹn ga mi ò rí wọ́n máa rí ọwọ́ Ọlọ́run sórí ó dáa kéèyàn kúrò nínú ayé ọkùnrin káwọn tó wà around ọkùnrin yẹn kí gbogbo èèyàn mọ̀ pé o ti kúrò nínú ayé ẹ̀ ju wípé o wà ń bẹ̀ kò sí nǹkan kan kò ní mínì o sí ń bẹ̀ kò ní mínì ṣùgbọ́n sórí tí wọ́n fúnra rẹ̀ bá dúró déédéé tó bá kúrò nínú ilé ọkùnrin àbí o kúrò lọ́dọ̀ ọkùnrin àwọn tó wà ń bẹ̀ á mọ̀ pé nǹkan kúrò lọ́dọ̀ ọkùnrin yẹn eré tó yẹ ká máa sá kí àwọn obìnrin máa sá nìyẹn bí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ò kí ń wá ìfẹ́ ẹ máa ń wá ọkùnrin tó máa tọ́jú yín torí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń sọ fún mi nìyẹn ẹ bá mi wá ọkùnrin tó máa tọ́jú mi ẹ ọkùnrin tó máa ṣe kíní kan ẹ ń wá ọkùnrin tó máa tọ́jú yín ẹ wá ìfẹ́ nínú tẹ bá wá ìfẹ́ ẹ ní mọ̀ bó ó ṣeé ṣe kó jẹ́ yín gan lẹ máa tọ́jú ọkùnrin yẹn èèyàn ń tú ọkùnrin tó máa fẹ́ ń tú ṣe kò sọ́kùnrin tí ò fine bó ṣe look after ẹ ló matter ìwọ tí ẹ ṣe jẹ́ kó fi oore sú ẹ jẹ́ kó fojú ẹ gbolẹ̀ ẹ wo ọwọ́ mi mo fẹ́ fúnyàn ní nǹkan báwo lọ́wọ́ mi ṣe rí òkè lọ́wọ́ afúnni máa ń wà máa tara ọkọ ẹ máa fi tara ẹ̀sìn Ọlọ́run ẹni tó bá meet tó jẹ́ wípé bóyá kò ní má fojú wo pé eléyìí kí ló lè ṣe ẹ̀yin fúnra yín ni kẹ́ di òkú sí poverty kẹ́ di alààyè sí ọrọ̀
kẹ́ di òkú sí ìṣẹ́, kẹ́ di alààyè sí ọ̀rọ̀. Nǹkan tó yẹ kó wà nù yín nìyẹn. Ẹ má máa wá gbogbo àwọn tó ti make ẹni tó máa tọ́jú ìyá mi, tó máa tọ́jú bàbá, kò ń jẹ́ kóbìnrin níyì. Ìyà ló máa ń bá dé, torí kí arọwà wo ló fẹ́ pa fọ́kùnrin? Ìwọ tó o mọ bọ́kùnrin bó ṣe dìde, o mọ bí tó dé, arọwà wo ló fẹ́ pa fún? Kí ni nǹkan tó fẹ́ sọ fún? But ẹ máa ń bẹ̀rù pé tí bá bá jìyà tán sí kó lọ fẹ́yàwó mi, wàláì iwájú lè rò ń bérò. Ọkùnrin tó bá bẹ̀rẹ̀ tẹ dé stage kan tó lọ fẹ́yàwó mi, iwájú lọ àtòun àtìyàwó ẹ̀, ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Iwájú náà ti máa bá ẹ. Irú àwọn ọkùnrin yẹn ò tiẹ̀ kí ń rí ẹni tó ní láárí jù ẹ lọ fẹ́. Wọn ò lè rí fẹ́. Wọn ò lè rí ẹni tó ní láárí jù ẹ lọ fẹ́. Torí wípé ọkùnrin tó bá fi igi tó fi gún ẹ lójú, tó dúró tì, tó bá bẹ̀rẹ̀ from the scratch, tó wá fi igi gún ẹ lójú, lọ wọlé ayé wọn. Gbìyànjú lọ study àwọn tó ti rí bẹ́ẹ̀ kó wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ayé wọn ní ìkẹyìn. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àìníṣẹ́ àti ojú kòkòrò òun ló fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Priority yín, set priority yín right. Ìfẹ́ ni kẹ́ sábà máa wá. Ẹ má máa sọ pé mò ń wá ẹni tó máa tọ́jú mi, mò ń wó lówó, mò ń wá kinní kan, mò ń wọ́ lọ́rọ̀. Ìfẹ́ ni kẹ́ sábà máa wá. Torí olówó ọlọ́rọ̀ ń gbà mí, hardly no fi wọn sábà wọn ò fẹ́ ṣubú. Wọn ò fẹ́ ṣubú. O ò dẹ̀ lè lẹ́nu ọ̀rọ̀, o ò dẹ̀ lè stop wọn kó má ṣe àwọn nǹkan kan torí pé o bá wọn pẹ̀lú ọ̀rọ̀ ni. A mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn pẹ̀lú ọkùnrin míì náà, ó ṣeéṣe kó yarí mọ́ ẹ lọ́wọ́, ṣùgbọ́n tí wọ́n bá ti sọ wípé sẹ́ poverty èmi ò kì í ṣe ọ̀rẹ́ ẹ̀, wàá rí wípé wàá kàn máa lọ báyìí, ẹyin lọ́mọdìyẹ ń tọ̀ ni, lọ́mọdìyẹ ń tọ̀ yẹ. Ẹ̀yin obìnrin ẹ lọ ronú sí nǹkan tí mo sọ yìí o. Torí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti fi ọkọ ṣe àlè látàrí ìjẹkújẹ. Ẹni tó nífẹ̀ẹ́ yín dénú torí pé kò lówó tó máa fún yín, ẹ sọ nù, ẹ sọ ìfẹ́ nù, ẹ wá lọ gbé èṣù torí pé torí lórí ojú kòkòrò lórí ìjẹkújẹ. Ẹ lọ ronú sí sabarikolo.com. ẹ má gbàgbé o, gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ máa lọ sórí sabarikolo.com, yinkatntconsulting.com fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ fún ministers náà, ẹ máa try láti máa gbìyànjú tá a bá ń ṣe show lọ́wọ́. Ẹ jẹ́ máa fi ìsìn ìṣe àlọ. Ẹ̀yin obìnrin ẹ lọ ronú sí o. Ire o, ó dàbọ̀.